àsìkò yìí lórí àwọn táwọn ọmọ mọ́ṣáláṣí bóyá ẹ tún máa sọ fún wa lórí àwọn ìpínlẹ̀ àwọn nígbà mọ́ sọ ní òní àwọn kan láwọn ọmọ ẹgbẹ́ ṣẹ́gun gbọ́dọ̀ ní àsìkò yẹn ṣẹ́gun gbọ́dọ̀ ẹ máa bá mi sọ fún ní lórí àwọn prógámù tó lọ pé ìjọba ìlú ẹ̀mí dá mú torí ọlọ́run àbí àyàn gbà ẹ̀wọ̀n gbé mi tì nítorí mi sọ náà ọlọ́run ṣe. Hello, ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ máa ti wà lórí afẹ́fẹ́ àṣírí ńlá lẹ́tọ̀. Olúwa máa ràn yín lọ́wọ́. Àmì màkílẹ̀ ńlá kọjá mà. Ẹ sà, nítorí ọlá kọjá ni wípé mo ní ọkọ̀ kan tẹ́lẹ̀ mo bímọ mẹ́ta fún un. Láì gbọ́ sà. À ń gbọ́ yín mà. Mo bímọ mẹ́ta fún un. Ìgbà tó sáà ó yá oko ẹrù tó lógóbìnrin mi lọ. Mo wá rí ẹlòmíì lẹ́yìn ọdún mẹ́wàá sígbà yẹn. Àti mọ́mí mi sọ pé ọmọ kékeré ìdìbò méjì sì lè máa dá gbé ó káwá fẹ́ mi hàn àti mo wá fẹ́ àárín ìgbà yẹn náà ni ó ra lè mo kọ́lé náà mo ọjà ni mò ń tà oúnjẹ ni mò ń tà ṣùgbọ́n nígbà tó wá yá tí mo pé bí ọmọ tí mo lóyún okùn tí wọ́n ọ̀pẹ́ẹ̀sì ni wọ́n wá ní ìgbọ́dọ̀ sí nǹkan tó jẹ mọ́ wàhálà kankan nípa tó ń jẹ mo ṣàwọ̀ náà mo bẹ̀rẹ̀ provision tó náà fún mi lówó mo ta provision rẹ̀ aṣáparí ilé mi àwa kó lọ mo kọjá mi lọ orílẹ̀ ni mo tún dájà mo kọjá mi lọ mo ṣáàdì bẹ́ẹ̀ kò sí nǹkan kan gbogbo ọjà yẹn tí ní ọjà ìsìn ohun kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ mi òun náà kò lọ síbi iṣẹ́ níbi àrídì ọkàn gbogbo ẹ̀ ṣáàrùn tí mo ṣáàtò ṣàyà ṣàpadà sí ìgboro ṣáà gbọ́ mi ṣà. À ń gbọ́ yín ní ṣíkímà. àwọn ọmọ mi tí wọ́n á bí tẹ́lẹ̀ yẹn wọ́n á ní wọ́n mìíràn padà sí ìgboro tí wọ́n padà sí ìgboro á tún fẹ́ tà díẹ̀ kankan wọ́n dà fún mi lówó wọn ní kí n gbà lé nígbà gbà lé wọ́n fún mi ní owó yẹn mo fi rajà díẹ̀ díẹ̀ mo ń tà lé. ẹni tí mo wá fẹ́ tàyọ nínú ọ̀rọ̀ yẹn ni wípé ọkọ mi kò wá gbọ́dọ̀ ríyàn èyí fẹ́ ríyàn mọ́ mi pé bóyá ọ̀rẹ́ kan èyí fẹ́ rẹ́nìkan kan báyìí bí màmá mi gan bá wa yóò ní ó yẹ kán mọ̀ sọ ìdè tí wọ́n máa wá sọ́dọ̀ mi kó yẹ kán lè mọ̀ sọ kí wọ́n tó wà pé wọ́n lè mọ̀ kàn mọ́ wájọ́ tiẹ̀ ní àwọn tó bá dẹ̀ rí èèyàn pẹ̀lú mi báyìí wá ó lóun wá ní sáìtì nípa wà pé wọ́n wá júwe sí fún un lọ́kọ̀ mi ṣe dé láì bó ṣe rí báyìí ó wọ́ọ̀kà òtún ni ó ń bínú gan dé pẹ́ ni ẹ mọ̀ pé èèyàn bínú mo ṣàgbé kúrò lára yẹn mo ní bóyá àti bí tọ́ ti ń bọ̀ bóyá àwọn àtẹnìkan ń jà ní lórí òun ló ṣẹlẹ̀ bí mo ṣe wá sẹ́ni yẹn lọ tán mo wá bá wọn mo wá ní kí ló dé tẹ̀sí fẹ́ léèyàn lára mi fẹ́ mọ léèyàn lára mi wọ́n wá láwọn òfẹ́ inú mi tẹ̀ ilé kan tí bá dẹ̀ mọ̀ pé ti ní káwọn kẹ́rù àwọn káwọn máa lọ mo ní ó dà mo ṣáà wá lọ bá àbúrò ẹ̀ tó bá wá gbalé mo wá lọ bá àbúrò ẹ̀ mo wá lọ fẹjọ́ sùn àbúrò ẹ̀ ní bó ti máa ti fáwọn náà nìyí ìyàwó àkọ́kọ́ bẹ̀rẹ̀ náà bó ti fáwọn ò lè sọ̀rọ̀ pamọ́ fún mi pé nígbà ní kádàrá rẹ̀ ni tó wá kó bẹ̀ kí n tó délé tó ti wá kó bàbá aṣọ rẹ̀ tó wá ó ti lọ tó wá fẹ́ ṣe pé tó bá dé ẹni tó bá wá padà dé ṣe kúrú lọ́dọ̀ mi mọ́ mo wá ní ti béèrè ìmọ̀ràn lójú rẹ̀ dá. ẹ ṣe ẹ ti bí ọmọ mélòó fọkọ yín. ẹyọ kan náà ni mo bí fún. ọkọ tẹ́ ṣe fẹ́ báyìí. bẹ́ẹ̀ ni ta ọkọ tàárọ̀ ẹ bí ọmọ mẹ́ta fún yẹn. bẹ́ẹ̀ ni ta. ẹjà náà lè ṣe kúrò ń bẹ̀. èmi àti òjá ó kàn ó wálé ó dẹ̀ kájọ ó dẹ̀ tó jáde. ó bá tiẹ̀ lọ. ṣé ilé tẹ́ gbà sí ìgboro báyìí ìní ọkọ yín wá síbẹ̀ tó wá rí àwọn èèyàn pẹ̀lú yín tó ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ta. èèyàn wo lórí pẹ̀lú yín ṣọkùnrin àbóbìnrin. obìnrin ni ẹni ẹnu àjọkọ́lé sí sáìtì ni. ok wọ́n wá kí yín ní ilé tẹ́ gbà nígboro. olóhùn ò bá mi náà wájú ìwé tí ìfúnlọ́sí wá mi wá ló wá ń jà ló wá ń bínú. ẹ ṣe kí ni èjì yín mà. ẹ tọ́mọ ọdún mélòó báyìí mà. 4-8 máa pé 4-9 ní inú oṣù kẹwàá. àdúrà mi ni pé ogun tí ó ṣẹlẹ̀ tẹ́ fi mọ kọ̀kọ́ káàkiri kò ní ṣẹlẹ̀ sí yín mà. ẹ bá ń parí òwe yìí ó tó ṣe bí òwe mà. ọbẹ̀ tí baálé ilé kì í jẹ. ìyáálé ilé ètò. ìyáálé ilé tó bá ṣe yóò lọ ilé wọn ni ọkọ dáǹkẹ́ ẹ̀ jẹ́. ẹ lọ́kọ yín ti wá ń sìn ó ti wá kó wọn bá aṣọ méjì mẹ́ta tó wà lọ́dọ̀ yín ó ti kúrò nulẹ̀. ẹ wá ní tó bá padà wá ẹ̀ nífẹ̀ẹ́ gbà padà ṣé ẹ fẹ́ kọ́kọ́ ni mà. ẹ̀tọ́ àbọ́sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní 48 máa ẹ rí áńgẹ́lì lẹ́ẹ̀kẹta àbí bẹ́ẹ̀ kọ́ mà. dẹ́ẹ̀dẹ́ mẹ́la ọ̀ èmi abẹ́yìn máa rọ̀ yín
tọkọ yín bá ti padà dé ìtọkọ yín bá fẹ́ ni kẹ́ ẹ bọ́kọ yín fẹ́ ṣọkọ yín máa ń nà yín. má. rárá sà. ó ń gbìyànjú nǹkan tí agbára ẹ̀ ká àbí. bẹ́ẹ̀ni. nínú ọkọ tẹ́ ẹ fẹ́ sìn àti ọkọ àárọ̀ ọjọ́ yín mà inú méjèèjì èwo ló san inú méjèèjì tó san jù ń bẹ̀ mà. òun san. ẹ jókòó ara yín jẹ́ tó bá sọ pé mọ́mì yín tán bá fẹ́ wá ó yẹ kán máa pè ní tó fẹ́ ti ẹ̀ nìyẹn ẹ̀yin náà sọ fún mọ́mì yín mọ́mì o tẹ́ bá ti fẹ́ wá ẹ̀yin náà mọ́ pè mí o wọn ò ní fi ibùjókòó dá yín láàmú o ẹ ṣàmì dáadáa máa o ẹ fa ọkọ yín mọ́ra o ẹ fa ọkọ yín mọ́ra kán ṣe kinní yẹn fún yín o sọ̀rọ̀ mi ti yé yín mà ẹ jókòó ara yín jẹ́ o ilé yín ò ní dàrú o. Àmín. Ẹ ṣé sà.